Otasansan rédíò and TV. Ẹ kú déédé àsìkò yìí níbi tẹ́ ẹ ti ń gbọ́ wa tẹ́ ẹ ti ń wò wá lórí ìkànnì Otasansan rédíò TV Yorùbá. Èyí ni àwọn ìròyìn tó súyọ lónìí. Gómìnà Abíọ́dún ò lọ́wọ́ nínú bí wọ́n ṣe yọ olórí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ògùn. Asòfin kan ló ṣàlàyé fáwọn oníròyìn bẹ́ẹ̀. Àwọn tó ń gba Tinubu nímọ̀ràn wípé kó gbé ilé ìfowópamọ́ ìjọba àpapọ̀ wá sí ìlú Èkó, àkóbá lásán ni wọ́n fẹ́ ṣe fún un. Sẹ́nẹ́tọ̀ Ndume ló ṣàlàyé ọ̀rọ̀. Ìjọba ìpínlẹ̀ Èkó ti gbé ilẹ̀kùn Lekki Conservation Centre tìpa o fún kínìdí tí wọ́n fi gbé ilẹ̀kùn tìpa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ń bọ̀ láìpẹ́. Àwọn agbébọn tẹ́nìkan ò mọ̀ wọ́n ti ṣekú pa àwọn èèyàn bíi 30 ní ìpínlẹ̀ Plateau. Kọ́bẹ̀ Èdùmàrè kọ́ máa fi sọ rẹ̀ sọ wa. Èmi ò jẹ̀bi ẹ̀sùn ìkówójẹ tẹ́ ẹ fi kàn mí o. Obiano ló sọ bẹ́ẹ̀ nílé ẹjọ́ lónìí ọjọ́ 24 oṣù kínní ọdún 2024. Ẹ máa tẹ̀lé wa o lórí ìkànnì wa lórí Facebook Otasansan Media TV, lórí YouTube Otasansan rédíò TV Yorùbá, lórí TikTok Otasansan oníròyìn Yorùbá fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn kókó ìròyìn tá a ti mú wá fún yín. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. Tẹ́yìn náà bá ní àwọn ìròyìn tẹ́ ẹ fẹ́ fi tó wa létí, tẹ́ ẹ fẹ́ jẹ́ ká mọ̀, ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nọ́mbà wa 07063291779 07063291779. Ẹ ṣé o, àmọ̀rírì yín.